àwa ò lágbára a ní agbára àmọ́ alọ́lọ́hun o ọmọ Yorùbá ò lágbára ṣùgbọ́n alọ́lọ́run ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá alọ́lọ́run ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara alọ́lọ́run bẹ́ẹ̀ni. Thank you. Yeah, thank you. You're welcome. Àwọn ìjọba wọn ti compromise yé alọ́lọ́run. I'm talking to my people here. Thank you. Alọ́lọ́run o, alọ́lọ́run. So gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ yẹ ká dira wa lámùrè. A níjọba tó ń gáìdì wa o. Bí kí gbogbo wa kú ló ń ṣe wọ́n. So mo sọ yìí mo dúró. Ẹ má sùn kẹ́ dijú méjì o. Kò síbi tí wọn ò lè gbà yọ o. Ondo state má sùn, Èkìtì state má sùn, Ọ̀yọ́ state má sùn, Ọ̀ṣun state má sùn, Èkó Lagos state má sùn. Èwo ni mo ti pè yẹn o, Kogi state má sùn. Kwara state tó ti wá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin náà ẹ má sùn o. A níjọba o, kò sí ìjọba tó ṣe tiwa o. Wọ́n ti san owó ẹ̀mí gbogbo wa because tí wọ́n bá san owó ẹ̀mí wa èmi ò rí bí tí ó ti ṣẹlẹ̀ rí tí about ọwọ́ mi èmi ò rí bí tí ó ti ṣẹlẹ̀. Ìyá mi Oríkì mú kí yín Oríkì 247 ìyá mi God bless you Oríkì lẹ́wà. Thank you my sister. Thank you my nurse. Thank you. Of course, it looks like you're going to be discharged today, okay? Yeah. Yeah, I'm going to put some thoughts on. I have your medication. Okay. You want to give me now? Yes, I'm going to give you your Eliquis, your blood pressure medicine, and your